سلامي على المختار من خيرة الأمم وأكرم مبعوث به رسل قد ختم. الصلاة على نبي الكريم. سلامي على طه وياسين والضحى سلامي على الممدوح في النون والقلم. اللهم صل وسلم على روح سيدنا محمد في الأرواح صلى الله عليه وسلم. ما جكون هاتولي الله. صل وسلم على جسده في الأجساد صلى الله عليه وسلم. صلي وسلم وبارك على قبره في القبور صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلام صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين آمين. ألا يا رسول الله يا خير مرسلين. ẹjọ́ nítorí tọ́lọ́run gbogbo ọjọ́ náà lọ tán. عليك صلاة الله لا تتناهى. gbogbo wa a kí Ọlọ́run alimọ̀ọ́tì. Allah. ọba tí máa tani lọ́rẹ tó ṣe pé òun ló lọ́rẹ tí máa tani. láàárọ̀ rẹ̀ Ọlọ́run ní ta jòkó tì olówó òrìrà. olówó òrìrà wọn yìí kówó lọ jà kí wọ́n lọ ra ọmọ bí wọ́n bá ra ọmọ yóò pààyàn níta pé wọ́n kọ́ bíun. ẹ má dúró méjì lórí Ọlọ́run. فيا فوز من صلى عليك من الورى. ntọ́lọ́ wọn fi ta á lọ́rẹ ní òpapọ̀ àmọ́ ọrẹ tí ò bá ti sí ọmọ nínú ẹ̀ kò lẹ́yìn. صلاة يعم الكون منك سناها. àwọn èèyàn Nabi Muhammad صلى الله عليه وسلم. kí ló dé yòǹbó rẹ̀. والله أعطى للنبي محمد. ìlú tá a máa kọ́ síbi ká yòǹbó Ànábì la wà ẹ̀. فضلا به قد زاده تكريما. Ìlọrin tọ́lọ̀ ń sàlẹ́sà ìlú Ìlọrin. صلى عليه وقال يا من آمنوا. mo kí bàbá wa Emir شيخ okùn méjì okùn ẹyọ kan tó kilẹ̀. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. salamun kawla. من رب الرحيم. صلى عليه وقال يا من آمنوا. mo kí ìran ibi tọ́lọ̀ ń gbọ́rọ̀ tiwa gbà ilé aláàjì àgbà رحمه الله تعالى. ilé tí wọ́n lè júwe mọ́ ni tínú rẹ̀ máa dùn pé ibẹ̀ ni mo ti jáde. صلوا عليه èyí ò mẹ́lòmíì rí ọ sí regret ayé rẹ̀ pọ̀ mọ́ rí. وسلموا تسليما. ó tún wa ní karama pé ọmọ aláàjì àgbà náà ń bọ̀. صلوا عليه وسلموا تسليما. mo kí gbogbo ẹ̀jẹ̀ aláàjì àgbà àwọn tí wọ́n lọ àti àwọn tí wọ́n kù méjèlé náà ó bàjẹ́. والله أعطى kí lóò bó oníwà sí àgbáyé. للنبي محمد mo kí bàbá Sheikh Adam فضلا به. àwọn tó sọkè tó ọba tiẹ̀ lọ kéwú bí wọn ǹjọ́ ọ̀rọ̀ ọmọ kọ́ bí wọn tó ọba tiẹ̀ ọ̀rọ̀ ọmọ kọ́ bí wọn ǹjẹ́ àwọn ọmọ tiẹ̀ ń yàn bíi tiẹ̀. قد زاده àwọn àkàndá èèyàn. تكريما. mo kí àgbàjì ọlọ́gbàjì mo kí wọ́n. فضلا به. ẹni tó bá fẹ́ tanná wo àárín bàbá tí mo dákọ̀ yìí ó fẹ́ wọ ọbẹ̀ ọ̀sán nù ó fẹ́ tanná sí i kó fọ́ lójú ló kù. فضلا به
wọn pẹ̀lú wọn. قد زاده تكريما àwọn tí wọ́n ju alọ púpọ̀ wọ́n ju alọ gidi gan. فضلا به قد زاده تكريما. mo kí bàbá wa ìmáàmù wa àgbà fún gbogbo Kwara ìwọ nílùú Ìlọrin ẹ kó pọ̀ bẹ́ẹ̀ báyìí jẹ ọ̀gá Ìlọrin bó lẹ́ẹ̀ ti pé lọ́mọṣẹ́. جاء البشير àfẹni tí ó bá jìyà ló kù. مبشرا بقدومه فملئت من قول البشير سرورا. تالله لو أنا البشير بمهجتي لوهبتها ورأيت ذاك يسيرا. ẹgbọ́n kọ̀ báyìí máa mú àgbà ẹ̀sìn pọ́lọ̀ ń tóbi. جاء البشير jẹ̀mọ́ مبشرا. ẹni tí o bá ní nǹkan tó bá rí lára ẹlòmíì kò lè mọ iyì ẹ̀. جاء البشير مبشرا بقدومه ọmọ ìmáàmù àgbà. فملئت من قول البشير سرورا. mo fi ọlọ́run bẹ ọlọ́run. الله. bàbá wa ìmáàmù àgbà. أدام الله. ọlọ́run mọ́ dà lámọ̀ rí wọn rú. آمين. ló tẹ̀ sí àmì. صلوا عليه. jọ. وقال يا من آمنوا صلوا عليه. صلوا عليه وسلموا تسليما. نعم. عليك صلاة الله Ajá Rashida. يا خير مرسلين. mo kí ọkọ yín púpọ̀ púpọ̀ ẹ já kí ọkọ Ajá Rashida púpọ̀ púpọ̀ ẹ nítorí kí ni ẹ̀yin ọkùnrin. نعم. nígbà tó fẹ́ tán kò ká lára kò ó jẹ́ kó ráàyè ṣe ti ń ṣe kò bá burújí rẹ jẹ́ kò sọ́dọ̀ lórí burúkú gbogbo ẹ̀yin ọkùnrin ẹnu làárò tẹ́ ẹ jẹ́ obìnrin tó edo lórí ibú obìnrin fi ọtán ó wá talé nígbà tó fi ọtán ayé rẹ̀ ò bá wọn nù. عليك صلاة الله Ajá Rashida kí ọkọ rẹ̀ ló ṣe. يا خير مرسلين. ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ bá kí ọkọ rẹ̀ kó ṣe. واشرف مخلوق واكرم سيد. ṣé o àdúrà gbà èmi là rírí tẹ́bù tèmi supreme ní lọ́fà supreme kò sí ẹjọ́ tí n fẹ́ dá sí rí àti dájọ́ ọkọ tí ń jíwó ìyàwó rẹ̀ tó bá lọ wẹ̀ àtọ̀bọ̀ náà bá mú yóò wà ń gbọ́dọ̀ gbé pẹ̀lú ìdè yóò ọ̀ sì gbọ́dọ̀ wá ń pa tó bá sọnù sọnù nù ó ti dé bẹ́ẹ̀ nù ìyàwó náà wá gbọ́n tó bá ti tajà tán déédéé owó tí ìra búrẹ́dì fọmọ bíi 1000 ní òmù wálé akóyókù lọ́wọ́ mi àwọn akílẹ̀ tó ń kówó ká ó lè kú lọ́kọ̀ ọ̀hún. mo kí ìyá Yusuf olóúnjẹ ìyá Yusuf nu bọ́ọ̀ bá ti jẹ níbi ọ̀la láàfíà bó ti yan tiẹ̀ nu bó lọ wí. عليك صلاة الله Haji Mustapha. يا خير مرسلين. nígbà tí mo ti bàbá wa àdúrà gbà mo náà tájọ da nǹkan pọ̀ ní ẹ́dẹ̀. àtàjọ dà pọ̀ nù ibi kì í ṣe sọdẹ rẹ kí n sọdẹ mi. طعام كسوة وكذا شراب. ẹ̀yin máa mú wá kí n máa bọ̀rọ̀ lọ. وإنفاق alájà. عليهم ثم رفق. bàbá wa àdúrà gbà wọ́n ní ta ni ò fẹ́ kí ọmọ òun ó dọmọ ọlọ́mọ ẹni náà. نعم. kí ló tẹ̀yìn ọ̀dọ́ ò dáhùn. طعام nageri. كسوة وكذا شراب. Haji Muhyiddin Saudi lẹ́yìn tiwa sógbà tó kéwù. وإنفاق عليهم ثم رفق.
baálé mi ní mọ́kàlì. وإنفاق àjọ wa ń jókòó kan náà. عليهم ثم رفق. alájí náà ti ná ká tó lè bú ọmọ pé olójú kòkòrò ni ọ́ ẹ farabalẹ̀ Ìlọrin láwàáyé. طعام lágẹ̀rí ọmọ tí wọ́n ń bí fún yín طعام. طعام gbogbo yín ẹjọ́ ọmọ yín ó jẹun tó dáa ọmọ tí ò bá jẹun tó dáa yóò tọrọ bára lóde olóde. ọmọ rẹ wá débì kan àwọn amutí àti búrẹ́dì wọ́n á ń wọ̀n ní wọ́n pé ayé ìyá àwọn àti bàbá àwọn ò dáa. ní wọ́n pè é sọ́yìn ẹ̀yin olójú kòkòrò. طعام كسوة وكذا شراب. ẹ̀yin àfáà mi tẹ́ pé tìmí lọ́rẹ́ ní náà ẹ̀ dá mi ló ń jèrè. طعام ilé tí ò sóúnjẹ tẹ́ wá tó tv jọ àdánwò lẹ́tọ̀jọ́ ẹ̀yin ń wo tv ẹ lọ ra plasma flat screen ebi sì ń pa ìyàwó àtọmọ rẹ lọ́tà yín kí wọ́n fi jẹun ọ̀ èso lóríire. طعام èéṣe ìran tọmọ wò kì í tẹ̀lé lòde ntọ́mọ jẹ ní ọmọ gbé rìn ká gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ wà ń bí tẹ ìran jẹ sílé ìyàwó yín inú sàárè ní gbé. طعام ìyàwó rẹ wá lòde kó mọ wọn lẹ àmàlà méjì pọ̀ ní gbọ́bẹ̀ mú bí ẹyẹlé wọ́n lé mi lódò náà ẹ̀jẹ̀ ayé olóde tábà ti délé tó ẹ̀wọ̀n dénú. كسوة ọmọ mo bẹ lọ́ọ̀ni ọlọ́mọjọmọ mi ó tọrọ jẹ pé ẹ fún mi jẹ orí burúkú kọjú síbi yìí ìwọ tó yọ sọmúra bíi màrúwọ ọpẹ sọmọ rẹ ṣe rí ládùúgbò lágẹ̀rí gbogbo tí bàbá bá jẹ́ tí ò bá ti hàn lára ọmọ àtìyàwó ètò òun ò sóríire. طعام ẹ̀yin ọ̀dọ́ là ń bá wí. كسوة وكذا شراب. tí bá ti kẹ́ńtì ń kéyìí kéyọ̀ ń dà mí. طعام. طعام bàbá gbogbo tó máa máa jẹ ní ká fún un gbé lọ Captain Cook gbọ́mọ rẹ sínú ọkọ̀ gbé lọ Tantalizer gbé lọ Shoprite kì í ṣe náà pa kí ló rà fún bẹ́ẹ̀ òun náà tiẹ̀ fi sakọ alọ Shoprite dádì tí a náà gbé yóò dà fún yín from àní dádì tí a náà gbé alọ rí ẹ̀ka àti bẹ̀rẹ̀ wá sí طعام كسوة وكذا شراب. Yorùbá níbi nílọrin jèrè. وإنفاق عليهم ثم رفق. wọ́n ní ká ẹ̀yin ní chairman of the day. طعام ẹ̀yin ọ̀dọ́ ẹni náà Ramadan wá dé ọmọ rẹ wá gbọ́ pé ọ̀ìdẹ̀ kan náà ti ṣe mọ́ínmọ́ín ó wà lẹ́nu ọ̀nà wọn ẹ fún wa ní táàfì sínú bẹ́lẹ̀ ń kó pa ọ́ orí rẹ burú ń jọ́nà. èló náà fi ń tọ́jú ọmọ ọwọ́ èló ọmọ rẹ wá sínú wọn láwọn ò mú kọ́ mọ́ wọn ní kò ní ṣúgà kò dùn lẹ́nu. wọ́n ń tu oúnjẹ dànù ẹ̀yin ọ̀dọ́ ẹ kọjú síbí ọ̀rọ̀ obìnrin kéré lónìí ẹ̀ ń ba ayé jẹ́ tẹ́ mọ̀ ẹ̀ ń ba ayé jẹ́ ìsọba ń kú náà tí máa bá ọ̀rá wálé rí. kọ́mọdé lọ́dọ̀ ya Yusuf bá ń fún ọ ní nǹkan nú ó yẹ kọ́ mo tiẹ̀ mọ̀ pé òun lóbi èmi lẹ̀ ń bá ká ẹ̀yin ra tí ẹ̀ ń da àpò mu ní yàrá ayé ò yé ọ èló náà ń tẹ̀rù kó sòdì sèmi ká ti pojú omi dání kọ́mọdé ó sì máa ti búrẹ́dì bọ̀ kó máa gbé sọ́nà ọ̀fun oúnjẹ làkọ́kọ́ yìí ni ń bá sọ̀rọ̀ ẹjọ́ ọmọ tá ọmọ yín jẹun tó dáa iyì ọmọ ni kò dé skul kò ní àwọn náà jẹ ráìsì kó léjọ dáàdi wa náà ra bisikíìtì fún wa ẹ̀yin wá ti ọmọ ta ọmọ rẹ wá ń kọ́ àbájẹbájẹ ní skul ń kọ́ ẹ̀gbọ́n ayé ọmọ olòṣì ọmọ rẹ kélégbé yóò dà fún ọ ó ṣe ń rí. طعام كسوة وكذا شراب. ẹ̀yin ni ń bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ travel ntọ́ ma yóò jẹ ní ẹ kọ́kọ́ rà búrẹ́dì èkó ni wọ́n ta búrẹ́dì ńlọrin òṣùpá yóò ní mo jẹ tèkó mo ra bisikíìtì nìbàdàn fún yín
ẹja lẹ́ra yín lọ ìwọ tó kù sọ́wọ́ ọmọ nù tọ́ kótódó tí yóò bá wọn ṣe bí wèrè ó ní kó lọ sòkòsó oúnjẹ lálẹ́ ọmọ wa ní à ń gbòòrò nǹkan lẹ́nu yín ó lè lójú kòkòrò ìwọ náà láàhún bàbá orí ibú ni ọ́. tọ́mọ mo tún sọ ọlọ́run dákun ọmọ mi má jẹ́ tọrọ jẹ lọ́wọ́ ẹgbẹ́ rẹ̀ ọmọ tèmi bí èmi Alhaji Muhyiddin Salman Hussein ma ẹgbẹ́ rẹ̀ kan wà ní ó tọrọ jẹ lọ́wọ́ kí n bàbá rẹ ní tì ní bàbá ọmọ tó gbóúnjẹ wá sùkúl kí n bàbá rẹ ní tèmi ò ní èmi náà ń jẹ́lẹ̀ bàbá rẹ tá à lè gbé kalẹ̀ àwọn àwọn ọmọ rẹ bí ọmọ ẹlẹ́yà kí lẹ lẹ́ẹ̀kejì. kiswatun. ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ serious pẹ̀lú ẹ̀ ẹ̀yin yẹn ní náà ẹ máa ra aṣọ fọ́mọ ọmọ tí mo bá dáṣọ fún yóò look inferior tá a fẹ́ ya fọ́tò yóò wá dádó torí ọmọdé a máa tijú ẹ̀yẹ ìgbà tí a máa dáṣọ fún àgbà ọdún tá a bá ra aṣọ yídì báyìí a máa ṣàkọlọ́nà yídì torí àdìpá abẹ́gbẹ́ pé ọmọ rẹ náà lè ya fọ́tò pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ ó rí pórí ìwọ̀n pé ó ní ìyà òǹyà aṣọ mi ò dá ẹ máa lọ ẹ dákun ọmọ ọdún méjì ń jìyà aṣọ njẹ́ òní ò tó bọ́ mi orí ibú. kiswatun. ẹ̀yin bá sọ̀rọ̀ yìí. wa kadha sharabun. èló ni ẹ ń tasọ sukù tí ṣòkòtò ọmọ rẹ fi yá bàrà àdí lórí ìlànà tí wàá fà á jáde ẹ má jọ eléyìí o. ọ̀lọ́dà school fees mẹ́rin school uniform mẹ́rin kọ́mọ rẹ máa wọ̀ kó máa dán lè jí lórúkọ bọ́mọ rẹ lọ sọ aṣọ rẹ wá rún bí aṣọ ọdún àpẹẹrẹ ìwọ sì ń jalága apatí ìwọ tó fẹ́ fọ́rọ́ rí kù. kiswatun. ẹ̀yin ọ̀dọ́ òdàmí ló mọ̀ ni. wọ́n fẹ́ pín aṣọ fáwọn ọmọ òrukàn wọ́n wá sí ọmọ rẹ mú èyí náà jọ ọmọ òrukàn wọ́n ló ní bàbá àsòkù ayé ni ọ́. ọmọ òkú àwọn ní ẹfọn náà lásọ òkú ayé ń bàbá rẹ ọmọ òkú ayé. mo fẹ́ bí ìrọ̀rẹ́ ní náà ọmọ ọdún mẹ́ta èló lásọ ọ̀pá tá a rà fún ọmọ ọdún mẹ́ta sọ́ọ̀lù tó fi bí àkọ́bí ọmọ mẹ́rin fi wá lò ó fìdíbọ́tù wá gbó lẹ́nu ó fi tọ́jú ọmọ mẹ́fà ayé rẹ̀ ò dáa ó dórí ọmọ ẹlẹ́ẹ̀keje ó lé mi ò fẹ́ mọ́ wọ́n ti bọ́ lẹ́nu ló bá yẹn ẹnu sàn ó ló ti bàjẹ́. tọ́mọ kiswatun wa kadha sharabun. ẹ jẹ́ n sọ fún ẹni bíi kító ni nǹkan mímu 5 alive bíi 5 alive bíi kóòkì bíi bóbò jọmọ rẹ ó mú ọmọ rẹ wá ń tọ́ bọ́gò wọ́n á ń ro báyìí lójú agbo wá tún rọ omi sígò ó ní bí ò sí nǹkan bẹ́ẹ̀ àṣàmù náà ni ọmọ tiẹ̀ bóbò 50 naira tọ́ra páàkì kan wálé ọjọ́ kọ̀ọ̀kan máa gbé kọ̀ọ̀kan lé ẹ lọ kí wọ́n mú kó dà sí ẹ láyà sẹ́ẹ̀rì bí dáa ti ń fèlì báyìí. wa infaqun. ọwọ́ máa rún owó lé ìyàwó nágẹ̀rí kíní kan bẹ́ẹ̀ tí ẹ gbọ́dọ̀ yọ̀ǹda bó ṣe jókòó ẹni kíni ó lówó lóòótọ́ ọlọ́run sì kẹ́ ẹ mọ́jọba yẹn tọ́ ọmọ yín. gbogbo ẹnu mo sọ láàrin yẹn sí mo ti sọ ẹ mọ́jọba yẹn tọ́ ó lè máa ẹ̀pù yín ni ẹ gbọ́dọ̀ dá bùkátà dà obì lè ẹ̀pù èèyàn ṣùgbọ́n tó bá fi lè bọ́ tọ́ ọmọ ọdún tó ọmọ bá rí sẹ́lẹ̀ ọkù tọrọ dààmú lórí ọ̀ lè jèrè ọmọ. wa infaqun. ọjọ́ rẹ̀ sí dá ọlọ́run bùkún ọ sì ní respect má dàbí àwọn tí wọ́n fẹ́ kú rénú obìnrin ẹni bíi kíni skul tọkọ rẹ bá ní kọ́ mọ́ lọ ní ọjọ́ ó lọ nítorí lágbára láti fi sínú àwọn onípẹ tìmọ́tò lórí ni tá a lọ skul ọgọ́rọ̀ àwa lọ́lọ́run sàyàn láyè Allah. skul ẹ̀sùn ẹjí tá à ń roko ẹ̀kọ́ bè àbí skul ọlọ́dàáni ti wà káwọn náà tó débi adé wọn ò fi abẹ ẹ̀ńpẹ tìmọ́tò ní á àwa ní lónìí ṣé bẹ́ẹ̀ kọ́ ni ọ́fíìsì wo la lè wọ̀ ẹni ó dún à ń sọ̀rọ̀ lọ ètò ìfẹ́ tẹnu yàrá tó wà nù. skul kọ́ lóríire ọmọ mi skul ti ń lọ 1 million nẹ́sàn sẹ́yìn lóríire àmọ́ yẹn máa ti ń rán lọ bẹ igbó ló mu wálé. wa infaqun. Rashida alájà kọjú sáwọ àfà
ọ̀pọ̀kọ̀ rẹ jòkó skul wo lẹ fẹ́ kọ́ ọmọ yìí ó lọ. rárá o kò lọ Bánábà mo fẹ́ lọ bí títí máa san 1 million èyí ń kọ́ lórí ire àlùbáríkà ni. bàbá àti alẹ́ máa lówó ìyàwó alẹ́ máa nì ṣùgbọ́n àtọ́ kọ́kùnrin lólóòsì lónìí níbi tọ́lọ́ ń tú àṣìláyé. èyí ni ń sọ fẹ́yìn obìnrin tẹ́ ẹ fẹ́ fi wàhálà pa ọkọ kú pẹ̀lú kọ̀ǹdíṣàn wèrè ẹgbẹ́ yín lójoojú tọkọ jẹ́jẹ́ kápẹ́ ló fi pákáleke mú ni yóò ti gbẹ̀yìn kùlé lọ́tọ̀ ó sá lọ́nu aláya àfa ẹ̀sọ́ ń tẹ́ sọ wàhálà fẹ́ pa ní ìlú lọ. wà á fà kàn. ó lè fún wa ní 50,000 fọ́sọ̀ tó kó yìí ṣùgbọ́n kò fẹ́ bọkọ rẹ nú jẹ́ ẹ tẹ́lẹ̀ mi àbí ń ṣe jẹ́jẹ̀jẹ́ ẹ̀yin obìnrin ẹ̀ ṣe jẹ́jẹ̀jẹ́ ẹ̀ má lọ tẹ́ pápá fe jẹ́jẹ̀jẹ́ kánrin ọkọ rẹ fẹ́ sun àṣàpọ̀ lówó wọn kẹ́ àdáni kò sí yìí kó torí ọ̀fọ̀ kàn tó kò mọ kọ̀ǹdíṣàn tí ó bá ọ tó bá ti ní kí ló dé ọkọ náà yà gbọ̀n àni mo ní kí ọ ni. wà á fà kàn. ẹ wá lówó tán ẹ ń bójú bí àyíyá ẹ ṣe hàn hàn mọ́kọ yín bí ò bá gbára kalẹ̀ bó lè yí òtí bóde ẹ̀yin obìnrin tẹ̀ ń mọ́jọ́ òórùn fọkọ yín ẹ fẹ́ mọ́jọ́ ọkú ẹ̀kan lọ́sẹ̀ láàmú àṣẹ o ta ni ọ́ ẹ̀yin ọkùnrin kò sí ẹ̀kan lọ́sẹ̀ kulla yawmin wà fi ṣàánì ẹ̀sẹ̀ láàárọ̀ ẹ̀sẹ̀ lọ́sàn-án ẹ̀tún ṣe lálẹ́. wà á fà kùnrin alayhi thumma rifqu wà á fà kàn alayhi thumma rifqu. ájúbọ̀ ìdí n tó jẹ́ àgbà tiẹ̀ nù n tó jẹ́ àgbà tiẹ̀ nù àbá ti jà tipẹ́ obìnrin tí o bá ti wúlò àwọn ẹbá ṣe torí yóò bá a ló kọjẹ́. thumma rifqu. ájì wa nẹ́gẹ̀rí ẹ wá máa ṣẹ̀dẹ̀ fún tẹ́ ẹ bá wo tóbi èèyàn ó sì ayé ṣe ẹ̀dẹ̀ ni ẹ máa ṣe fún ẹ máa tírìtì ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ obìnrin wà fragile ẹ má máa gbóná jẹjẹ mọ́ tẹ́yìn bá gbóná mọ́ obìnrin tó bá ilé gbóná mọ́ yàn lọ padà ayé òdòdúró mọ́ yàn lọ nísìnyí. Allah. ẹ má kọ obìnrin lápọn torí yóò máa ṣe jù ọ lọ. wọn ò dá mi lóhùn mọ́ ni ẹ̀yin ọkùnrin ò dáhùn ẹ̀ dáhùn ọlápọ̀rọ̀ ìyàlú yín lónìí ìyàwó rẹ wá ń bọ̀ tọ́ ọmọ ọwọ́ ní family man ni ọkàn bí mi níran yín wọn lè jèrè rẹ obìnrin ní sanwó skul ọmọ obìnrin ló ra aṣọ ọdún àwọn anìkọ́ ọmọ ṣàdúrà ó náà lọ́mọ pamọ́ mi ọmọ tó sọ orí rẹ ti burú tiẹ̀ nù pé bàbá àwọn ọba àlè kú ìyá àwọn làwọn ń jèrè ó tún jàjà rówó ra búrẹ́dì àtàkà ó sì jẹ́ tán lójú ọmọ wa tó ní ẹjẹ́ máa lọ èmi fún yẹn ní nǹkan jẹ ara jẹ ku orò sóró nìwọ parí ìyókù o. kàlámù láyìnà. lẹ́gẹ̀ẹ́rì ọ̀rọ̀ tútù ni ẹ máa ṣe má gbọ́ ọmọ yín ṣépè bàbá tó bá lè ṣépè fún ìyàwó àtọmọ kò lè lálẹ́ torí àtọ gbọ́kànlé lọ ti ba tiẹ̀ jẹun wèrè kan sí ọ̀rọ̀ sọ lọ́fà ààrẹ àti ìrírẹ́ dìsìn ní wọ́n mọ̀ sọ fún ọmọ rẹ tí láti kọ́ ni kó wọ́n jèrè yín bàbá àtọ ní ó jèrè òun ọlọ́run ni mo gbà ń tọ́ wí o Allah. gbogbo ọ̀rọ̀ olórí ibú ló wà nínú ọmọ rẹ ọlọ́run jẹ́ mi ó jèrè ọmọ tèmi o ọlọ́run jèrè ọmọ mi o toró bí mi jèrè mi. kàlámù láyìnà. ẹ má sọ ọ̀rọ̀ tó gbóná jù ìwọ ọmọ olójú wò kò ìyá rẹ lọ́jọ́ ìwọ ọmọ alálùbáríkà ẹ má sọ̀rọ̀ òdì ìwọ sọ̀rọ̀ òdì sọmọ rẹ ọ̀fọ̀mọ ọlọ́mọ sọmọ Allah. ọ̀ sọ̀rọ̀ òdì sí ìyàwó rẹ tọ́lọ̀ bá mú ìyàwó rẹ ọ̀ ṣẹ̀sìn gbogbo tí wọn níyàwó ní sin Ramadan wọn sì ẹ̀sìn wọn fi ìta tẹ̀bà wọn mọ̀ kalẹ̀kùn búrẹ́dì ní sáàrì gbogbo ẹni tẹ́ tó yàwó fẹ́ tẹ́ fẹ́ kò sí ní tó lè sọ̀rọ̀ láyé yín àfi kí yàrá tẹ̀ ń mì ẹ wá ń dákú lásámú ẹ rẹ ni fún ẹ lóúnjẹ kẹ yí gbiri àwò tí ìdí mẹ́rin ti di hẹ́gẹ́hẹ́gẹ́ ẹ̀yin náà lọ níyàwó èè báyé jẹ́ ń tó. kàlámù láyìnà sabrun jamilun. ẹ máa wá ní sùúrù èyàn ń fi kù mọ́ ọ̀nà ọmọ tó bí bàbá àdúrà gbà kódà dì sí wàláì òní kò bókò lé mo ti gbà pé wọn mi sọmọ igi ẹnu ti tún wọn bá sọ̀rọ̀ ọwọ́ à ń bọ̀ láti Kánò ọwọ́ adé Kaduna
wọ́n na bàtà sí ọmọjú wọ́n na aṣọ sí onímọ̀ọ́dún ọmọjú bọ́lá ebúlálà kàó búlálà owó ara búlálà ó ní tìmọ̀mọ́ yín ní ẹ̀yìn ọmọ tẹ̀yìn ní ẹlòmíì àárọ̀ ìpá fún ọmọ níkùn bàbá ọ́fíìsì tí ọlọ́run fi mí sí ó jẹ́ kí n rí ìrírí ayé ẹnìkan bẹ nísìnyí ó kọ́ rẹ̀ ò tí ì dá lọ́fà ẹni kí ló ṣe ó nà ọmọ fa látàlẹ́ ó wá sọ ọmọ rẹ̀ mọ́kadà ọ̀kadà wa wó lu ọmọ mọ́lẹ̀ ó sì kú kílẹ̀ tó mọ́ ó sì pa ọmọ tó bínú pẹ̀lú kéèyàn ó rorò ẹ̀yin ọkùnrin ẹ má rorò ọtí bí sẹ́dẹ̀ ọmọ rẹ̀ sì ń sùn láì lo oògùn oorun tó o bá kú kò ní pé kọ́ ló forí jì ọ́ ọmọ rẹ̀ ò lè dìbò pé dáàdi ẹ̀ káàbọ̀ kílẹ̀ wọ́n bọ̀ ó sì fokún tì níkùn ó fokún tì ọmọ àkàn jà lọ́dọ̀ mi jò ní sẹ̀gbẹ́ supreme lọ́dọ̀ mi ìwọ tí wọ́n bá máàcì rẹ wọ pálọ̀ mi tó bá yẹ jẹ̀bi ọ̀là yìí wò lọ́wọ́ ẹ̀ ń wá ọmọ bí ń ṣe dájọ́ wọ́n ń kúrò mo ní ẹ̀fọ́ ọmọ yín lẹ̀ ọmọ wa sáré wa ó wà lọ dì mọ́ bàbá ó wà lọ dì mọ́ yàrá mọ́mí mo lọ lórí ibú nìwọ̀ ẹ̀ kápẹ́ lẹ́yìn tó ń tọ́jú rẹ yóò mọ bàbá rẹ náà bàbá ó wá náwó sí ọmọ kí lọ́mọ ṣe ó ní dádì I hate you wàláì ọmọ rẹ sì kọ̀ ó di láì rẹ̀ ẹ̀yin bàbá tẹ̀ wá ń bí fàájì ti bá ti ń jẹ́ àṣùbà ìwọ lọ́kọ̀ lórí ta alẹ́ ìwọ lọ́kàn ikú ọmọ rẹ ò wá mọ̀ ọlọ́bẹ̀ ọmọ bàbá ọmọ òní tìjí tó fi kú ọ̀nlé yóò ti sùn kọ́ tó wọlé lálẹ́ ọ̀ ṣe family man lára tí ò tún dá ẹjẹ́ ń kéde fún ẹni kíni ṣẹ̀rí ò faramọ́ ká jí obìnrin ká tó súnmọ́ lóru ìsúnmọ́ tí ò ti sùn pàápàá ló ládùn sọ̀rọ̀ ètò ajílágo káàbọ̀ igi lọ ń súnmọ́ yóò kọ́ máa ṣe yóò wà ní ẹgbẹ́ súnmọ́ mi wọ́n ní mo súnmọ́ wàláì ń mọ́ ṣẹ̀rí ò faramọ́ ká jí obìnrin tó ti sùn irọ́ lọ pa ọpọlọ rẹ̀ ò sí nítòsí 9:30 to 10 tó wà lójú ayé tààrà ẹ̀yin náà ẹ̀ máa rá mú mọ́ oge òsì lẹ́sẹ̀ lójú ọ̀sán tó bá di 9:30 to 10 aṣọ fẹ́rẹ́fẹ́rẹ́ lẹ̀ wọ̀ tẹ́ ẹ̀ máa kúrìrì ọkọ ló máa wú ọ pé yé ó ṣẹlẹ̀ lónìí mẹ́wàá ó ṣẹlẹ̀ lónìí àwọn léèsì tẹ́ ẹ̀ ń wọ̀ tẹ́ ẹ̀ máa fi kíní láìnì sí un èyí lẹ̀ ní fi láìnì sí ọ ní láìnì rẹ̀ lálẹ́ ọ ti yọ iná rẹ̀ kú ọmọ ẹ̀ ọ wà bọ́lọ̀ ti dán ọ máa mú nǹkan bí rọ́bì rán wájú rẹ̀ báyìí ní ma ní jẹ́ rí náà ọ ní rí ní mísàdùn ọmọ wò ẹ̀yin náà ọ̀sán lẹ̀ máa fáyìn tó bá dalẹ̀ ẹ̀ dàbí dẹ́rù gboko. mo fẹ́ jòkó nù. wàhùbọ̀ kámilọ́n. ẹ̀yin ọkùnrin lọ̀rọ̀ bá wí lónìí. ẹ má ti ẹ má ṣe báyìí. ẹ wá fẹ́ràn ọmọ àtìyàwó nífẹ̀ẹ́ tó pé. torí kí lẹ́yìn ní bá sọ̀rọ̀ nágẹ̀rí ọmọ olówó ọmọ àfáàní. ẹ má rí àléébù rẹ̀. gbogbo ọkùnrin tí wọ́n ti rí pásítì ìyàwó rẹ̀ ìyá rẹ̀ ní òfẹ́ kan yìí. wọ́n níyàwó rẹ̀ fẹ́ yẹn rí kò sì fẹ́ mọ́ ńgbà tó wọlé rẹ̀ síbẹ̀ kọ́ ànábì tó fi adélébọ̀ sẹ́lé ńkọ́. ẹ̀gbọ́n tí mo sọ adélébọ̀ ló yí sẹ́lé tó ságbá rẹ̀ fọ́dún mẹ́ẹ̀ẹ́dógún 40 sí 25 ó tó bí kápẹ́ láyé ìsìn ni ó sì gbádùn rẹ̀ jọmọge lọ ẹ kọjú síbí ẹ̀yin tí ẹ bá ti bímọ rí ẹ mẹ́pọ̀ ọmọ yín láàbúrò yín wá sọ́ọ̀fẹ́ mi sọ́ọ́rẹ́ yìí èmi mo bí jọkọ rẹ ó mọ àìmọye létà tún rà tó dáa ju létà kọ lọ yorùbá ńlá mú sọ àìmọye létà tún rà àtúnrà ni o ọ̀hún wàá gbádùn ìdílé tó ṣe kínni tó ṣe foundation because ẹni tó tà fún ọ gbogbo nǹkan gidi ló ti kó sínú rẹ wọ́n àti tí mo ṣe lábìjẹ̀nu tí ò tẹ́ ẹ̀ gbọ́ yé ẹ mọ náà kẹ́ ti lọ́kọ rí ẹ lè fẹ́ hàn ọlọ́run ló mọ adélébọ̀ tó dùn ju ọmọge lọ lọ́mọge míì tó ti ya wèrè tẹ́kàn wo lọ́mọge àṣà bọ́dì tí ò sẹ́ńjì níbẹ̀ kò mọ náà dá gbogbo tí yóò di kókó. n tá a máa rí ọ sí ni eegun rẹ wà lé kankan. wàhùbọ̀ kámilọ́n. èmi àti bàbá àdúrà gbà lóde. wàrídọ́ wàsídìí o. wàrídọ́
ẹ yẹrù sí bọ́lá ti pè yẹ ọmọ yín ń dọ́tà yín ó bímọ sí la ẹ̀rín lẹ fi bí olè ń nà pàpà wọ́n béèrè ọkọ yẹn ẹlẹ́ẹ̀mú ọkọ tẹ̀ ń jẹ́ mọ́ kí ló kọ rẹ Rasida èmi lọ ń tà mọ̀mọ́ ẹ̀yin lẹ́ ń dà báwọn o nígbà tẹ wà ní high tension tẹ́ ẹ̀ tí ì ráàyè sọ̀kalẹ̀ àmọ́ ń jẹ́ tí òbí tiẹ̀ ẹ̀jẹ̀ àtẹkùn ló fi bì àti ìrora ẹ má ọ̀ tiẹ̀ o ṣèbí tí igi bá ti léso lórí ó ti di igi ọ̀wọ̀ igi tó ní bòjì kò di igi ọ̀wọ̀ ó ti dẹ́ ní ọ̀wọ̀ ọwọ́ lùyàwó rẹ̀ fa ojú rẹ̀ wá yí bò ọ̀ ní ka owó lọ́dún náà ní ọwọ́ tó fi gbá lójú ìwọ ọkùnrin wèrè ọwọ́ ló lè bí àpáta ẹ̀ ìwọ tó gbọ́ ọkùnrin ẹgbẹ́ rẹ létí tó yí kọ ọwọ́ á fi bẹ́ẹ̀ lu obìnrin kò gbá yẹn létí ní kómi ọmọ sùn jáde ọlọ́wọ́ àmọ́ ọwọ́ kúrú jẹgi ó tó bá ẹ jẹ́ ń bọ́ mọ́ mi sọ̀rọ̀. تواضع لزوج كان فرضا. Ajá Rasida ọ̀sẹ̀ so ìtẹríba rẹ ni ọmọ bá lọ bá wọn gbogbo obìnrin tó bá ti gbọ́n tó mú nǹkan jẹ láwùjẹ ọkọ rẹ ọmọ rẹ ò ní san tó dáa jẹ láyé mọ́ bá wọn. Allah. wọ́n máa bú ọ kọjú síbí ọkọ ní fowó sìn ọ̀dájọ́ ni ọkọ lára ọmọ. Allah. gbogbo àjọ tí àyà àti àdá ní ń kó yìí ńjọ tí ń fẹ́ àfà owó dà nídìí sí àfà gbogbo etí yàrá náà ti ń dá sí òkò nǹkan rí bẹ́ẹ̀ ti rí lónìí ìwọ obìnrin tó ń dáná dátọ̀ ọ̀gbọ́n ọkọ rẹ jẹ àfọ ayé lọmọ rẹ ó gbé Allah. ó dání ó ní mo lè fún ọ lọ́mọ ẹ̀bùn lè fún ọ lẹ́ràn sàrà ni ta ló ní ọ ta ló ní orí rẹ ta ló lówó rẹ tọ̀ náà wọ́n sọ fún àwọn ọmọ fún ní ẹ má sànjọ fún èmi ní tọ́ yín o mo kàn ní kẹ́ gbọ́ ni o ẹ lè rí iṣẹ́ o bàbá yín máa lùsì ni o máa lùsì ó sì fún ọ ní tí ò ṣe fowó rà àbí ta ló fún ọ bí fèrè sẹ́ni fún obìnrin àgírí níbi àìnítẹríba sáà jẹ̀bi tá a ní kẹ́ máa ṣiṣẹ́ ni bí ìbá ṣe pé ibi tọ́lọ̀ ń dá aṣọ yẹ ká pa mọ́ra yín ni tójú obìnrin báyìí lè tó ìta olúwa ẹ̀ ṣe àgbákò. wọn ò dá mọ́. Naam. wí méjì péré tó. wa hifdhul farji. Ajá Rasida ọtí lólùwá ẹ lè bí èfẹ ní àwọn ọmọ ẹ sọ ntọkọ yín bá fi yín sọ ìwọ obìnrin tó wọ sinmi tó ń fi pọnmi lágboolé ntọkọ rẹ ń tilẹ̀kùn mọ́ rí sí àkànwò free of charge wọ́n ti pọ̀ èso lóríire wọ́n ń fọṣọ níta ọwọ́ aká aṣọ débi tán ọwọ́ alọ́mọ rẹ òyìn ìwọ tọ́lọ́ ti sépèlé ọmọ wo ni òun àyà rẹ tó lálùbáríkà onípàlọ̀ náà ni wọn ò rí yàrá ẹni báyìí wọ pàlọ̀ dáadáa tó lè ránjú dáadáa yóò wo yàrá lọ́ọ̀kan kí ni a tó fẹ́ wò lára rẹ mọ́ skẹ́ẹ̀tì rẹ kó rí bí iṣẹ́ ń gbà lẹ́nu ẹ̀rọ yìí. thumma jamilu natiqi. bí tí ń da kẹnu ẹ wá sọ ọ̀rọ̀ tó rẹwà kọ́mọ yín ó lè yàn gbogbo obìnrin tó bá ti lè ní ń rí orí lára ọkọ mi àrẹ́bìnrin ọmọ rẹ ò ní yàn mọ́. Allah. sọ́rùfọ̀n wàhálà ọ̀ tún ní jèrè ẹ̀yin obìnrin tẹ̀ ń nájà tẹ̀ ń lọ Dubai lẹ̀ pọ̀ níbí tẹ̀ ń lọ Kánò tọkọ yín tu yín lẹ̀ tí wọn ò bá ti yín jẹ́ ẹ má bàtà ara yín jẹ́ o tọ́ ọ bá lọ Kánò tọ́ ọ rí gíní tí ò sí rí ẹ̀ ń gbòòrò lọ́rin ọrùn ọkọ rẹ lóye kó ti kọ́kọ́ rí pé bàbá mi ẹ̀wọ̀ yìí jáde káyọ̀ tẹ̀ rí pé òun ń ṣiṣẹ́ ọgbọ́n ọkọ rẹ lásán ní ọ̀rọ̀ máa wọ̀ ìwọ lọ fún lára tí ò wọ̀ sí ni ìjọjúmọ́ nìkan ní wọn bàtà wọn tó ró wọn o òkú ọmọ ya ara gọ̀ 20,000 mọ́ra bàtà ìgbà náà nǹkan ẹ̀yin mi jẹ́ wàá bí ẹ máa sọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ ẹnu yín ò dáa mọ́ tóbi ò bá ti lọ́rọ̀ tó dáa lẹ́nu ọmọ rẹ ò lè dáa nínú ayé. wa ikramun. mọ́ kéwú mọ́ tọ̀ Ìlọrin láwà ibi tí wọ́n ti kọ́ mi náà ni ẹ jẹ́ n bu yòókù kalẹ̀ fún kíkọ́ tí wọ́n kọ́ mi nílẹ̀ tábà débi tí wọ́n ti kọ́ àká máa túra lẹ̀. uhibbu Ìlọrin. èmi fẹ́ràn Ìlọrin o. wa ya baldatu alimi. ìlú ṣe wàá límì táàrí irú ẹ mọ́ láyé. wa ma'awal kirami. ẹ̀yin obìnrin ní náà tẹ́ ẹ bá lówó ẹ máa pàwọn ọ̀rẹ́ ọkọ yín lé ọ̀fẹ́ gbóúnjẹ alẹ́ fọkọ̀ rẹ ọwọ́ àrò àmọ́ láti ẹnìkan wọ́n ń pòṣe
olòṣì èrì kùnrin bú nǹkan tọ́jú wọn àwọn ọ̀rẹ́ ọkọ ní wípọ̀ rẹ tí wàhálà bá dé àwọn lọ́ọ̀lọ́ dìmọ́tò fi ní wólulẹ̀. وإكرام لمن كان قريبا. àwọn tó súnmọ́ ọkọ yẹn mọ́jọ owó ogun ẹ̀ torí gbogbo ọbẹ̀ tó wà ní ìbẹ́sẹ̀ wọn ní pìtìpìtì owó. ẹ ti ṣiṣẹ́ kan owó ẹ ti jàre ayé okùn bẹ́ẹ̀ sì jàre àtúbọ̀tán yín. Allah. ntáwọn àfọ òní lè sọ fún yín ní ìsọ ẹ̀ ẹni tí wọ́n ti rántí pé ẹ̀yin lè ràn ní Mẹ́kà tó fẹ́ kẹ́ kó bọ́n fi tàwáfù nínú àwẹ̀ ìní wọ́n wà máa yìn ín gbogbo obìnrin wọ̀nyí náà jọ àdíjà pàà ẹ̀ jọ àdíjà. báńkọ́ làdíjà ń sitọ́ ọmọ rẹ fi yàn bẹ́ẹ̀ ṣe ń ṣe ikọ́ o báńkọ́ o àdíjà ló sanwó orí ara rẹ ó ní gbà fámìlì mi ní ìdí owó lọ fún ọ lówó kò sì fi ṣe regún èmi lẹ́yìn ṣe rí tí ì ṣe regún bẹ́ẹ̀ ra fíríjì ọ̀rọ̀ ẹ̀ ń ṣe gbàgàgbàgà ẹ má dà mí gbèsè o bóra tv channel kan ní òfìsì ẹ má yí padà o ẹ má yí kíní padà o ẹ kà àbùkù yìí fẹ́ wò ni mo gbé sí o fẹ́ kàn má ra tv ọ̀hún kódà ó tún ra fóòmù ó ní ẹ má kì í mẹ́lẹ̀ pọ̀ jùlọ rẹ̀ yóò rà ṣé ẹ máa sùn lórí ilẹ̀ ẹlẹ́ ni. ẹ̀yin obìnrin wá sínú ajára sí dá ṣe é fẹ́ ká máa gba tí ń lọ kọjú òkè lọ́gbà tọkọ rẹ̀ má jẹ́ kó wá fẹjọ́ rẹ̀ sùn á níjọ́ ńlá ní bọ́ọ̀sì ọ̀rẹ́ mọ́ gọ́fúnà tiẹ̀ nù tani gọ́fúnà Kwara State Nageri tani senate president Nageri tani president Nageri níjọ́ tó o bá ti pe ọkọ rẹ̀ ní bàbàrà láyé rẹ̀ ó máa dá sí. Allah. èyí ń lọ sí àsáró fàáfàá kan pẹ̀lú ẹran tó dáa ọkọ yín wá ń jẹ àsámi egun ẹ sómi gidi ń mu gàrí ọkọ rẹ̀ fi wá dákú lásán mú àwọn atú mílíkì sí lẹ́nu kò yá ayájú bọ̀rọ̀ ó ní bá kú dákú àìrí wọn wọ́n tú lórí méje wá ní à ń jíbọ̀ díẹ̀díẹ̀. kódà jẹ́ ń sọ fún ajára sí dá kọjú síbi ó lè empower ọkọ rẹ ìṣòlòsí ọmọ olówó ni síbẹ̀ kọ́ àmọ́ obìnrin lè empower ọkùnrin ẹ̀yin àfa tẹ̀sí wá sí kóbìnrin má ṣiṣẹ́ ẹjọ́ lọ tún kéwké owó àdíjà mà nẹ́nẹ́ sí Islam dọ́tí Islam dé tó yíwọ́ owó àdíjà lànà bí ń gbà ní fi ń fìnánsì ẹ tó ìgboro débi ó dé lónìí ẹ má bàtà àwọn kan jẹ́ ìyàwó yín gbọ́ wọn kó lè dáa fún ẹ sì wá kí mọ́lẹ̀ fẹ́ sọ́dọ̀ lórí ibú níjọ́ tó bá yíwọ́ fún ọ bó lọ́ọ́ pẹ̀ wọ́n sí yóò ṣe mọ lónìí nù lónìí ni o à ń bọ̀ níjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ sì pé amínà tẹ́tùn jọ sílé ìbejì yóò dáa fún ọ bí o ṣe rẹ̀ ọ́ ọkọ wa yanu ìyàwó ni ó rẹ̀ ọ́ máa bá a fà á lọ èmi lọ yanu sí sẹ́gbàdàn tó ní ká fi kún fún ọ sẹ́ẹ̀rọ́bìn gidi ó lẹ́tùn akóbejì wo eléyìí ẹ̀ sádàwò tó bá ti di nàró mú nǹkan báyìí kélégbé ya rẹ nù sẹ́ẹ̀rì kóbìnrin gidi ni láyé ìsìn tẹ̀ ń yí nǹkan dílé ọmọ ẹ̀yin tẹ̀ gbọ́n bóyá tí ìbí débi ọmọ tí ó là yìí ẹ̀yin bí méjì àtàbọ̀ ẹlẹ́ẹ̀bímọ ẹ̀ ń nawọ́ síra yín ẹ̀yin sáwùrú tẹ̀ yí nǹkan dílé ọmọ kí wàá ṣe máa yí mọ́lẹ̀ bí ẹ̀gúsí ẹ jẹ́ lọ sí gálángàlá yín lẹ̀ gbogbo tán tẹ́ ẹ pamọ́ ìyanu at least obìnrin gbọ́dọ̀ bí ọmọ lórí méje. Allahu Akbar ó kéré jù. ó kéré jù àrírọ ẹ̀rí nù. ọmọ méje. ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ nìkan bá lò bí lórí méje ẹ ṣe kí ni ọkùnrin tó gbó mi kiri ẹnu rẹ mú ká ó ní káfẹ́ mi ọtí ń palẹ̀ mí ìmọ̀ díẹ̀ jẹ́ ń dí ọ lójú kíyàwó rẹ mọ̀ rí ọ ẹ̀yin ọkùnrin dákun ẹni kíni ẹnìkan ló ń wò bímọ sọmọ sùwọ ni ṣèbá fẹni tí ó máa bí lọ ni ẹ kó dira rẹ mú mọ̀nàkà ẹ̀ ẹ̀yin obìnrin ẹ jẹ́ ń ṣèdánwò nínú kọ́kọ́ fẹ́yìn lẹ́yìn àbí kẹ́ bí ọmọ tó pọ̀ èwo lẹ fẹ́ ẹ fọ́rogún sẹ́ẹ̀bì lórí mẹ́jọ bàbá àdúrà gbà
ẹ ní ṣe òfò Amina. lẹ́yìn tí ò jágùn mọ́ Léyìí tí ó jáde tọ́lá mọ́. dàpọ̀ ni níbi tí èmi rí dé nì bàbá wa àgbàdúrà gbà ẹ wà bá ya àlùbáríkà lù ló dé rìsáàfù ọ̀rọ̀ àlùbáríkà ní fífẹ́ nù kan bàbá ẹkún sẹ́lá ọlọ́run o ṣe ẹ fẹ́ mọ́ wá ni ẹ bá kọjá wákàtí ọ̀wọ̀ ẹ owó ọlọ́run jẹ́ kí Abdulwahid kó lálùbáríkà yóò wáyé lẹ́nu bàbá lálùbáríkà àdúrà mi ti gbà. ẹ dákun gbogbo wa tá a wà níjókòó àlùbáríkà yìí ká sọ pé àmín. آمين àmín. آمين sẹ́wọ̀n kí bàbá àmọ́ mọ́fà ti ṣe àdúrà. أدام الله حياته